Ṣé wá rí ti àwọn ọ̀dọ́ tẹ̀ ń wí? Àwọn òwe Yorùbá náà ló sọ pé akánjú lówó ogun ní lọ. Ẹni tí ó lọ là òjọ́ yóò ṣẹ̀wọ̀n. Ọlọ́run fẹ́ẹ́ ṣe ń bẹ láàlà tí ó mọ̀ jẹ ṣoṣo. Gbogbo nǹkan tí èèyàn bá ti fi ìkánjú ṣe wàràwàrà ká fi wọ́là, ibi náà ni máa ń gbẹ̀yìn rẹ̀. Ó ní a kì í fi ìkánjú lá ọbẹ̀ gbígbóná. Kò sí ní tó burú pé kéèyàn ṣe oògùn kó fi lówó, ṣùgbọ́n ká wá sọ wípé à ń fi èèyàn ṣoògùn owó, wọ́n ń gé ọwọ́, wọ́n ń gẹ́sẹ̀, wọ́n ń yọ ọkàn. Eléyìí ni ó fa ìpalára wá. Torí kò sẹ́ni tí ó ṣe gbogbo nǹkan tí ibi rẹ̀ kò ní lọ. Ìsìnkú ẹni tí ẹ lò fi wá nǹkan yóò máa dẹ́ ń tàn láàmú. Ẹ̀tí tí kàn dédé lọ tán dúró tán gérí rẹ̀ fà ó tí kò retí kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá lẹ́ lọ fi ṣe nǹkan. Ìsìnkú rẹ̀ ọmọ lé ń tàn kí ni. Ẹ tí mọ̀ pé àwọn míì tí wọ́n mú fúnra òkú yẹn gan ní dìde tí ń lọ pẹ̀lú mi pé ẹ lọ wo bẹ̀rẹ̀ wọ́n ti pààyàn kan bẹ ní ìsìn tí wọ́n sì rí wọn mú. Torí àwọn tí wọ́n dá ẹ̀mí wọn légbodò tí ọjọ́ ọkú wọn ò tíì pé, ikú gbígbóná ni. Àwọn ọ̀dọ́ ìṣekúṣe, ìjẹkújẹ, ìmukúmu òun ló ń gé ẹ̀mí àwọn ọ̀dọ́ kúrú. Ẹ máa wo ọtí mímu. Tọ́tí bá ti pọ̀ jù, ó ṣe bí àní o, ó sọ ọtí gbígbóná ni o, yìí máa ń ba àgọ́ ara jẹ́. Gbogbo nǹkan tó ẹ̀yà tó wà nínú ara ni ọtí máa ń ṣe wàhálà fún. Ẹlòmíì yóò lọ ilé ijó láti aago 8 alẹ́, ó lè dé aago 4 ìdájí ní ó tó dé. Ó ti mutí yóò tó tún gbóbìn, ó lè gbóbìn wálé. Ẹni ó ti mutí tó ti yó mi lọ́kàn kò sí ní tó fẹ́ fóbìn ṣe, ó kàn lè fọ́ para lásán. Ànádànù owó, ànádànù ẹ̀mí, ànádànù àsìkò. Ó ní gbogbo àwọn ọ̀rọ̀ tó ń fa ikú rèwerèwe nù. Ìgbà tó bá ti di pé wọ́n mutí yẹn yóò ti dá àìsàn. Ó lè jẹ́ pé ọkàn ló bàjẹ́, ó lè jẹ́ pé ẹ̀dọ̀, ó lè jẹ́ pé bàbá àdìjọ́ kan ní ikú òjijì ó dé. Ọba ọmọ kú arílànà ṣe tí ń fà nù. Ọ̀kánjú àkámọ́ lu jìbìtì wọn ò fẹ́ ṣiṣẹ́ ọ̀hún taratara. Torí pé iṣẹ́ téèyàn bá ń ṣe òun là á ṣáájú òkun. Téèyàn bá ti yọ ọ̀gùn lápò tó fi ṣe, bàbá mi máa ń sọ, wọ́n ní iṣẹ́ tẹ́ bá ẹ lọ rè wá kọ́ńdú rẹ̀. Tó bá fẹ́ kọ́fá kọ́ńdú fá, tó bá sì kọ́ṣẹ́ kọ́ńdú iṣẹ́. Wọn ò kọ́ṣẹ́ dójú àmì ẹ sì fẹ́ máa gba kọ́ńdú owó. Ohun tó ń da àwọn èwe ìwòyí láàmú ìkánjú. Ẹni tí kò tí ì yẹ kó ní ọkọ̀ kan tí ó máa sáré pé bàálù ló ń fẹ́ rà. Ẹni tí ò tí ì kọ́lé kan tí ó máa sọ pé mansion wọn àti ẹ̀ fẹ́ fi ibi pẹlẹbẹ láti mọ́ọ̀lẹ̀ jẹ. Ẹni tí ó sọ lórí ọmọ ẹ̀yìn ni ó kọ́kọ́ sí. Gbogbo àwọn èèyàn ẹlòmíì, gbogbo àwọn tó wá di ńlá tó di kò tí ẹ̀ mọ̀ pé òun lè jẹ́ nǹkan kan láyé tó sì fi sùúrù tó fi ìtẹpámọ́ṣẹ́ títí tọ́lọ́run fi gbàdúrà tó fi gòkè. Mọ̀ kí èèyàn wá máa ti ọmọ tá a bí tí ò tí ì rákò tó lóun fẹ́ rìn tí ò ní máa ṣubú. Tí bí ọmọ ọ̀kọ̀ọ̀kan rákò ó ní iye oṣù tó máa fi rákò kó tó máa nà ó kó tó máa rìn. Èèyàn wá tí ì rákò lẹ́sẹ̀ ni wọ́n máa gbé. Tí ń da tó fa ikú àwọn ọ̀dọ́ láyé ìsinyìí.